Aláròyé máa wí o. ọjọ́ karùn-ún tí Suebebe kú, gbajúmọ̀ onítìátà míì tún dágbére fáyé lọ́jọ́ ọdún iléyà. léyìí tí kò tíì ju ọjọ́ márùn-ún lọ tí àwọn òṣèré tíátà ilẹ̀ wa ṣì ń ṣọ̀fọ̀ ikú òjijì tó pa ọ̀kan lára wọn, Dayọ̀ Adéwùnmí, táwọn èèyàn mọ̀ sí Sule Suebebe. ìràwọ̀ òṣèré míì, abilékọ Stella Ikuegbu, tún ti dágbére fáyé pé ó dìgbò ṣe. Aláròyé gbọ́ pé ọjọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù kẹfà tá a wà yìí, èyí tí í ṣe ọjọ́ ọdún iléyà, ni ikú pa onítìátà tó tún ń ṣe káràkátà yìí lójúdé. àrùn jẹjẹrẹ ẹsẹ̀ la gbọ́ pé ó ń bá olóògbé yìí fínra, ó sì ti wà lẹ́nu ìtọ́jú ẹsẹ̀ rẹ̀ tó ń jẹrà ọ̀hún fún sáà díẹ̀ kí kinní ọ̀hún tó tún búrẹ́kẹ́ sí i láìpẹ́ yìí. ọ̀kan nínú àwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ tó kéde ikú Stella lálẹ́ ọjọ́ Sunday, ọ̀gbẹ́ni Stanley Nwoko, táwọn èèyàn tún mọ̀ sí Stanley on Top, kọ sójú òpó íńtánẹ́ẹ̀tì rẹ̀ pé ó bà wá lọ́kàn jẹ́ gidigidi pé gbajúgbajà òṣèré tíátà ilé wa Stella Ikuegbu papòdà lónìí. obìnrin yìí bá àrùn jẹjẹrẹ ẹsẹ̀ tó yọ ọ́ lẹ́nu jà fitafita. sùnre o Madam Stella. ẹ̀fọ́ òdù tí kò ṣàìmọ̀ fún lóko ni olóògbé yìí lágbo eré ìtàgé, pàápàá ti àwọn tó ń sọ èdè òyìnbó, torí ó jáfáfá ó sì fakọyọ nínú àwọn fíìmù tó ti kópa tó jọjú. ẹnìkan tóun jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò, Ìjẹ̀lẹ̀ Osioma, sọ pé kí ló dé gan-an, ọ̀pọ̀ ìjàmbá ọkọ̀ ló ṣẹlẹ̀ tí kò mú ẹ̀mí rẹ̀ lọ. àrùn burúkú yìí dé kò tí ì pé ọ̀sẹ̀ kan ó sì ṣekú pa ọ́. ó bà mí lọ́kàn jẹ́ o. Stella Ikuegbu. òní ni àyájọ́ àwọn bàbá, ìyẹn Father's Day. kí ló dé tó fi jẹ́ irú ẹ̀bùn burúkú yìí ló fún wa nínú ọjọ́ òní? mo béèrè ní kí ló fà á. ó dìgbà o, akọni òṣèré tó ṣàrà ọ̀tọ̀. Stella Ikuegbu, ikú kò jẹ́ kó gbádùn kankan rárá. ọdún 1990 ní ìràwọ̀ òṣèré ọmọ bíbí ìpínlẹ̀ Enugu yìí bẹ̀rẹ̀ sí í tàn, tó fi kópa nínú ọ̀pọ̀ fíìmù àgbéléwò bíi èyí tí wọ́n pe àkọlé ẹ̀ ní Spoiler, àtàwọn míì bíi Sound of Love, Holy Man, Two Hearts, Hearts of Stone àti Madam Koi Koi. ó kàwé gboyè ní Institute of Management and Technology IMT nípínlẹ̀ Enugu. ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2023 ló ṣí ilé ìgbafẹ́ tuntun kan tó jẹ́ okòwò rẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.